irú ni rabi ma Qasim láàrin bẹ́ẹ̀ ne jẹ́ nsáré kílí akínní kan kí n ṣe clarification lórí nǹkan kan ká tó rọ̀ fáàrẹ̀ òun ni wípé kí ni sábàbù maradu ẹ̀ kí ló fà akanu àkọọ́lẹ̀ gbogbo wa náà la kanu àkọọ́lẹ̀ wípé ìgbà tí wọ́n wà lógun Khaybara gaswatu Khaybar ìgbà tí wọ́n wà ńbẹ̀ ní yahudiya kan tó jẹ́ obìnrin làwọn ọ̀tá fún ní kí ló kọ rẹ̀ poison ẹran àṣírà tọ́ra nàbí láìkì ṣírà ó ti bá wọn gẹ́gẹ́ ń pè ṣírà wọn apá àbí apá ẹran ó ti bá wọn ànábì láìkì apá ẹran dáadáa inú ewúrẹ́ apá la nàbí máa jẹ gbogbo nǹkan yòókù kìí jẹ inú ehoro ànábì máa jẹ ehoro ó ti fáksù rẹ̀ ní máa jẹ itan ehoro lọ láìkì ó sì láìkì apá wọ́n ti wá máa yípa ànábì láìkì ẹ̀ ó ti ọwọ́ gbé fún àná Muhammad wọ́n ti pọ́ìsì rẹ̀ ní Khaybara nígbà tó ń jẹ́ tán tí ó sì ń kankan Yahudi wá gbé wọ́n fún sí ọlọ́run ó fi ẹgbà hadiya ni kìí ṣe sadaka tábà ti gbé nǹkan ní hadiya ànábì ọgbà gift pé gift ni ó ń sí ọlọ́run wá gbà ànábì wá jẹ́ àtàwọn sàhábà àwọn kọ̀ọ̀kan tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ nígbà àwọn jẹ́ inú àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ àwọn kan kú ní immediately tí oró kìnnìún kí ó reflect lára wọn arábìnrin wa ń sọ fún àwọn èèyàn wípé tó bá já sí wípé ó bá kú ajẹ́pọ́lọ̀ ń kọ́ lọ́ràn ó ní ọ̀pọ̀lọ̀ ń lọ́ bá ránṣẹ́ lóòótọ́ ó ní kò ní kú ọlọ́run ọ̀sọ̀ àmọ́ fi tẹ́sì ẹ̀ pé bóyá rọ́ ní ń pa àbóòtọ́ ni ní tó bá fi mú tó bá yẹ kú ajẹ́pẹ́ rọ́ ní ń pa ọlọ́run kọ́ ránṣẹ́ àmọ́ tí ó bá fi kú ajẹ́pọ́ bá rẹ̀ lọ́nà lóòótọ́ ànábì ní lóòótọ́ ẹnu tó fẹ́ sí náà tó fi pọ́n sí ọlọ́run ànábì wa jẹ kínní yẹn sa eléyìí kú ó sì ọlọ́run wá rí bẹ́ẹ̀ nígbà àwọn afa ànábì ń ro wípé arábìnrin báyìí tó gbóúnjẹ òun ló ṣe báyìí kínní wọn ń bẹ lára ń sí ọlọ́run ànábì nǹkan kan ṣe àwọn afa wa ní pọ́ìsìn ìjọ náà tó jẹ ó ti bá wọn ọlọ́run wá bá a dá a dúró bá a ti kánú ó ti pọ́ìsìn ìjọ wọn ọlọ́run dá a dúró ìjọ tí ó wà bẹ̀rẹ̀ àárẹ̀ yìí ọjà sí pé pọ́ìsìn ìjọ náà tó jẹ́ ni òun lọ padà wá àfẹ́kìtì rẹ̀ òun ni sábà bíi máwùtù rẹ̀ èyí tí gbogbo wa kánú rìn ọgbọ́ mọ wá ka tírà kan tí àwọn kan nú àwọn àfa onímímọ̀ tí wọ́n wí pé kọ̀ lọ bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam ọgbọ́ wọ́n ní kò rí bẹ́ẹ̀ kí ni evidence táwọn fi ní kò rí bẹ́ẹ̀ àwọn ní poison kọ́pà nábì sallallahu alaihi wasallam pé ó kéré orídìkù rẹ̀ ká ní poison lọ jẹ tó odidi ó ń ṣe ọlọ́run poison wọn á fi pa orídìkù ẹ̀ ọ̀nà wọn gbà tí wọ́n fi wí bẹ́ẹ̀ tí wọ́n fi da ọ̀rọ̀ nínú àdìsí ni o àmọ́ wọ́n dànù so àwọn tó wá dànù yìí wọ́n rí ìdànù ní wọn ò rí ìdànù ní èmi ọ̀mà ọ̀gbọ́ wọ́n rí ìdànù wọn ò rí ìdànù èmi ọ̀mà àmọ́ ẹ̀jẹ̀ iṣẹ́ àwọn àfáànù àmọ́ ẹ̀jẹ̀ ká gbé mímọ̀ kalẹ̀ o ti wá bá ti wá gbé mímọ̀ kalẹ̀ àwọn àfọ́ọ̀mọ̀ wa dá fún wa nígbà tí ò yé àwa àwọn àfà tó yé onímọ̀ tó yé àwọn wà sọ fún wa pé Atayese poison ní lóòótọ́ poison kọ́ lóòótọ́ àwọn ni wọ́n máa wá dá yín ẹ wàá dá fún wa ẹ ṣàlàyé fún wa àwọn ò ní dá a sì ní ìdíkàmà a ní ìdíkàmà àmọ́ àgbè kalẹ̀ ṣé poison lọ́pàá nábì lóòótọ́ ni àbí kìí ṣe poison. sallallahu alaihi wasallam. àrí àdìsí tó ní poison lọ́pàá ń sí ọlọ́run. bẹ́ẹ̀ni. apẹ́ ẹran tí wọ́n lé níwọ̀n tí wọ́n poison tí Yahudi fún wọn lòun lọ padà ṣokùnfà kú rẹ̀ àárẹ̀ tọ́dẹ̀ ànábì yọ wọn ní poison ni òun lọ́pàá. sallallahu alaihi wasallam. àrí ìkàbẹ́ nínú àdìsí bẹ́ẹ̀ làwọn àwọn onímọ̀ àwọn míì inú mímọ̀ àwọn ní ó bu ń sí ọlọ́run kù ká ní poison lọ́pàá odidi àná Muhammad. sallallahu alaihi wasallam. ọgbọ́ pé kìí ṣe poison ẹ̀rí táwọn wa mú wárì ká gbé ẹ̀rí wọn kalẹ̀ àwọn àfọwọ́ àyànjú ẹ̀ fún wa. kálẹ̀ mẹ́yìn tá mọ́. ṣé ọ̀dà ṣé mufti ṣé àwọn èèyàn ṣé wọ́n lọ́dà bá a ti ń ṣe wọn. wọ́n ló da ọ̀nà tá a ṣe ń gbé gbà wọn ń yé àwọn èèyàn ó wá fún àwọn àfáà tá à ń gbé fún láti mọ ṣiṣẹ́ lérí ẹ̀fọ́. kìí sọ̀nà wípé bó ṣe rí ni ní bó ṣe rí ni. kìí sọ̀nà pé sọ pé poison kó pa nábì kìí sọ̀nà pé ní poison kọ́ ló pa. sọ pé poison ló pa èmi gbé mímọ̀ kalẹ̀ àwọn kan ní poison ló pa àwọn kan ní poison kọ́ èyí wàá ṣàlàyé rẹ̀
àwọn àfọ onímímọ̀ àwọn wà dá fún wa àwọn wà dá fún wa ẹ̀yin lẹ́ẹ̀ máa dá a máa retí kẹ́ máa dá fún wa a sì máa retí ikún ọba wa tọ́lá àwọn èèyàn fẹ́ jẹ àǹfààní ń bẹ̀ o òun ni ó jẹ́ a máa retí ikún ọ̀dà fún wa. náà wọ́n ní àkọ́kọ́ àwọn tó ní pọ́ìsì kọ́lọ́kùn sí ọlọ́run wọ́n ní àkọ́kọ́ ń bẹ̀ ni wípé bí pọ́ìsì bá pa èèyàn ó ń tọ̀hún ti wà nínú àwọn ṣùhádà àwọn tó kúkú zẹ̀yídí ọ̀dẹ̀ sínú ikú ànábì ó ti bá wọn ikú ànábì kúkú ṣẹ̀yídí Ar-Rasul mamata ṣẹ̀yídà kò sínú àkọọ́lẹ̀ pé ànábì kúkú ṣẹ̀yídí ẹni tí pọ́ìsì bá sì pa nínú àwọn àníwáù mọ́tù ṣẹ̀yíd òun ni kí èèyàn jẹ pọ́ìsì kan fún yẹn pọ́ìsì jẹ ẹni tó jẹ́ fúnra rẹ̀ o ẹni tó wá fún pọ́ìsì jẹ tí ó mà tí pọ́ìsì wọn wá pa ikú ṣẹ̀yídì nù wọ́n ti lá ànábì òkúkú ṣẹ̀yídì ọ̀kan nù. alákọ̀ọ́kọ́ nù wọn. ẹlẹ́ẹ̀kejì òun ni wípé anabi Muhammad sallallahu alayhi wa sallam màásùmù ni. ẹni tí Ọlọ́run dáàbò bò ìka mẹ́ta náà ni mo wá lẹ́fídẹ́ǹsì. táwọn àfa mú wa ni o kì í ṣe mú wa o táwọn àfa mú wa bọ́ táwọn àfa ṣe bọ́ ọba wọn ti ráfì máa jomi tó rò mà tọ́ ọba lọ ọkàn o èmi ò sì ní sọ tíra kó wa mú láàrin mẹ́tẹ̀ẹ̀ta tẹ́ ẹjọ́ bá dọ́ wa mú láàrin mẹ́tẹ̀ẹ̀ta o ti yé wa o wọ́n ní ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ ni wípé anabi Muhammad sallallahu alayhi wa sallam màásùmù ni ẹni tọ́lọ̀ ń dáàbò bò ẹni tọ́lọ̀ ń Ọlọ́run sì ti promise rẹ̀ ya ayyuhar rasul kini ka baligi ma unsila ilayka min rabbika fa in lam taf'al fama ballagta risalatihi wallahu ya'simuka minan nasi. Ọlọ́run jọ dáa fún èmi àwọn àpárí ẹ̀ mọ́ ni ìrántí ìparí ẹ̀ mọ́ ni. Ma unzila ilayka min rabbika ìtẹ́mi Ọlọ́run ní ọ máa jẹ́ ìwọ sá máa jẹ́ fún wa lọ. bọ́bá ló ní ṣe bẹ́ẹ̀ fama ballagta risalatahu ajẹ́pọ̀ òjíṣẹ́ mi débi mọ́rán ọ̀nù ni wallahu ya'simuka èmi Ọlọ́run wọn máa sọ lọ́wọ́ àwọn èèyàn kọ́sìm wọ́n ní àyà yìí ti àárọ̀dà àdìsí wípé pọ́ìsìn lọ́pàá nábì ntọ́ba yẹn mú pọ́ìsìn tó ń pa òun sí Ọlọ́run tó sì lóhun wọn máa sọ lọ́wọ́ àwọn èèyàn ajẹ́pọ̀ lọ́wọ́ wọn sọ lọ́wọ́ èèyàn nu ṣé o ti gẹ̀ẹ́tì àgbọ́yé tó yẹ kí pọ́ìsìn lọ́ba wa pa lọ́padà wa pa ó di yóò sí Ọlọ́run tọ́lọ́run sì bá ṣàdéhùn pé wallahu ya'simuka èmi Ọlọ́run wọn máa sọ lọ́wọ́ àwọn èèyàn ẹni ó sì gbé nǹkan fún wọn èèyàn ni ó sì gbé pọ́ìsìn fún Ọlọ́run sì sọ lóòótọ́ pọ́ìsìn wọn kò pa wọn wá nígbà tó pẹ́ tó ń ṣe Ọlọ́run padà kú pọ́ìsìn lọ padà wá jáde pọ́ìsìn tó jáde òun náà ẹni tó fún pọ́ìsìn òun náà lọ pa ànábì ajẹ́ pé èèyàn ni màlákùlì mọ́wútì tọ́lọ́run rán sí ànábì nù. Masha Allah sallallahu alayhi wa sallam ṣé lásìkò tó wá ń fa ànábì pọ́ìsìn lẹ́ran tí wọ́n pọ́ìsìn yẹn ṣé isma Ọlọ́run ò sí pẹ̀lú ẹ̀. ṣé isma rẹ̀ ò sí pẹ̀lú ẹ̀ àbó ti wà pẹ̀lú ẹ̀ ó tún padà wá jáde pẹ̀lú rẹ̀ wọ́n ní torí isma Ọlọ́run tó lóun ọmọ bẹ pẹ̀lú ẹ̀ òun ló wà pẹ̀lú ẹ̀ fa títí tí màlákùlì mọ́wútì fi dé fún rẹ̀ tó fi kú. ó di méjì alákọ̀ọ́kọ́ ni pé ẹni ó bá jẹ pọ́ìsìn ikú ṣẹ̀yídí ló kú ànábì ò sì kúkú ṣẹ̀yídí ẹlẹ́ẹ̀kejì tó wáyé kí pọ́ìsìn lọ́ba pa àbò Ọlọ́run tó ní yóò máa bẹ pẹ̀lú ẹ̀ lọ́wọ́ àwọn èèyàn ajẹ́pọ̀ àbò òun ò sí ń bẹ̀ mọ́nu ó di mélòó. ó di méjì. ẹlẹ́ẹ̀kẹta ni wípé wọ́n ní ká wò dáadáa wọ́n ní erí fífọ́ àtara gbígbóná òun ni symptoms àárẹ̀ ànábì tó bá yẹ kí pọ́ìsìn ní inú. ni ó ti máa reflect. náà ni ó ti máa reflect. wọ́n wá ní àdìsí kan sọ wípé ànábì ní kíní tóun jẹun ó ti bá wọn ma azalu. kódà àdìsí wà tí ànábì ń sọ fún Aisha yìí pé òun sì ń fìlì inú òun. òun sì ń fìlì ẹnu wọ́n sì ní orí fífọ́ àti ara gbígbóná ni ó ti bá wọn. ẹlẹ́ẹ̀kẹrin bẹ̀ ni pé ànábì ní kíní yẹn ti ń gé aluwatin abaharu ti ń kasan ti ń bẹ nínú báyìí tó gbà mú pé fọ́ìsì òun ó ti fẹ́ ó ti ń gé díẹ̀díẹ̀ àwọn àfáà wa ní abaharu yẹn tá a bá wá mánà rẹ̀ òun ni aluwatinu tal Qur'ani sọ abaharu náà ni taradufu ẹ ni aluwatin Ọlọ́run sì sọ wípé law taqawwala alayna ba'd al-aqawil tí wà nábì bá fi lè wí ń tà wí tó gbé ọ̀rọ̀ sí wa lẹ́nu tá a sọ la akhasna bil yamin thumma laqatta'na minhu al-watin Ọlọ́run ní àgé watinu yẹ kíni suryan òun ni wọ́n ń pè é fẹ́ẹ̀nì yẹn tó di òun lọ lágbára jù lára Ọlọ́run láwọ̀ Ọlọ́run ó gé
tó ńgbà tá ànábì ó wá wí ntọ́lọ́hún ò wí ó ti bá wọn definitely ọlọ́hún ò ge kọ̀ wá gbọ́dọ̀ jẹ́ pé poison ni ó padà wá ge so ọ̀rọ̀ mímọ̀ táwọn àáfàá fi kọ́sìm. táwọn àáfàá ṣàlàyé nù wípé àwọn ọgbà wípé poison ló pa ànábì tó bá yẹ pé da tèmi náà èmi náà gbà pé poison ló pọ̀ sí ọlọ́run. sallallahu alaihi wasallam according to ti ọlọ́run tí mo kà yìí èmi ò sọ pé káwọn èèyàn kọ́ ni ìwúwo ní èmi ò gbà wípé poison ló pa lọ́dọ̀ tèmi èmi gbà wípé poison ò tó bẹ́ẹ̀ láti pa òun sí ọlọ́run. torí màásùmù là nábì poison ò gbọ́dọ̀ pa ó ti jẹ́ ó ti gbé mi ọlọ́run dẹ̀ ti sọ ń bẹ̀. ó ti protect rẹ̀. náà ni ó pa tọ́lọ́run fi lè sọ ọ́nà tí ò fi pa ni poison òun ò lè pa mọ́. sallallahu alaihi wasallam. ànábì kú ní kú ọlọ́run direct nígbà tájàlì rẹ̀ tó ni kì í jẹ́ pé nìkan ló pa ànábì so èmi ọ̀dọ̀ tèmi ní sọ o certificate wọn so èmi wá ní di enlighten àbí kí lè máa pè é. ẹ̀wọ̀n náà ni enlight kọ́ àti enlight àwọn èèyàn báyìí. àti enlight tọ yóò dà fún ọ. ìdájọ́ ló kù. èwo ni ká mú. èwo ni ká wá mú bẹ́ẹ̀ conclusion ṣeun èwo ni ká mú bẹ́ẹ̀ èmi ní ká èyí tí wọ́n ní poison kọ́ lọ́pàá òun èmi tẹ̀lé òun. òun lẹ tẹ̀lé. ṣé ká wá dúró lérí kí poison lọ́pàá ni àbí ká dúró lérí wípé fúnra ọlọ́run ló ṣiṣẹ́ rẹ̀. sallallahu alaihi wasallam. àdìsí la sì rí nílẹ̀ tó ní poison òun ni ọ̀pá yìí àwọn àfọwọ́bá wa wọ́n bá wa àwọn àfáà tí wọ́n bá wa dá àwọn náà sì bá dì sí. àwọn náà sì mọ gbogbo àdìsí. àwọn náà sì máa yà wà láwùjọ yà sí nígbà yẹn náà. wọ́n bá wa sọ yìí ṣé mo ṣe wí ọ̀nà tí mo gbàgbé kalẹ̀ ṣé ọ̀nà tí. ọ̀nà tó kílíà ni. kò sẹ́nìkan tí ó pé tọ̀ abáyé ṣe fún mi kí ní ká o. àbáyé ṣe ní poison ló pa nábì o. ó sì ní poison ó ní poison kọ́ o. àbáyé ṣe ní poison kọ́ ló pa nábì kò sẹ́ni tó gbọdọ̀ wí bẹ́ẹ̀. so à ń retí ẹ lọ́dọ̀ àwọn a máa jù sí wọn bẹ́ẹ̀. pẹ̀lú ògo Ọlọ́run. ó ti wà wọn a ti gbé e kalẹ̀ nu wọ́n ní ká mọ̀ mọ́ ní kọ́ wọ́n máa jẹ́ pé wọ́n náà lọ́ọ́ máa dá so ti gẹ́sì àmọ́ tó bá kú tó yẹ káwọn tí wọ́n ń jẹ́ àlùmọ́ àná Muhammad tó yẹ kí wọ́n mọ̀ nípa ń sí Ọlọ́run tọ́lá àwọn èèyàn béèrè. wọ́n sì ń tì í sí wa wọ́n béèrè kọ́ wọ́n ń béèrè. àwọn èèyàn sì ń tì í sí wa béèrè. wọ́n béèrè. àwọn béèrè mi tó ń wà lẹ́ni tó ń wọlé. àwọn ọmọ àṣebáṣu. tọ akunla àwọn ọmọ nísìnyí báyìí àwọn ọmọ ṣebáṣu àmọ́ wá díẹ̀ lọ́jìndójìndó àwọn àṣàlàyé fún wa àwọn ọmọ wa dà tiwa ni káwọ kan ṣàlàyé àgbékalẹ̀ àwọn mímọ̀ àwọn tí wàá jókòó àwọn ọmọ gègé lọ́wọ́ àwọn náà àdá fún wa pé ọ̀rọ̀ tí abájá kún wa sọ ń gbà tá a wò lọ wò bọ̀ apàdà bá wípé bó ti rí ni eléyìí bó ti rí kọ́ yìí ẹ̀yin lẹ́mọ̀ jẹjú ẹ̀ a máa gbé wọlé ìdájọ́ báwọn. ẹ̀yin ní hákì mi àwọn ọmọ ṣe bá sùn. bó ti rí nu. alhamdulillah ọlọ́run kò.